tóun ló lè gbálẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá kóòtù òjíire o. kájọ fìmọ̀ ṣọ̀kan yóò là fi sọ̀yà ẹnìkan ìjà wà dé unity ló dára kájọ fìmọ̀ ṣọ̀kan unity ló dára. mo kí gbogbo ẹ̀yọ́ mọ̀ ìyá mi ẹ̀yọ́ mọ̀ káàárọ̀ òjíire lórígun mẹ́rin àgbáńlá ayé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí. èmi ọmọ yín náà ni èmi àbúrò yín náà ni. unity ló dára kájọ fìmọ̀ ṣọ̀kan unity ló dára kájọ fìmọ̀ ṣọ̀kan àgbájọwọ́ la fi sọ̀yà ẹnìkan ìjà wà dé ẹjẹ́ kájọ fìmọ̀ ṣọ̀kan kájọ jà fúnlẹ̀ bàbá wa Yorùbá nation ẹjẹ́ kájọ jà fúnlẹ̀ bàbá wa. èmi náà tún ni mo tún padà wá o èmi náà tún ni mo tún padà wá àmọ́ tẹnumọ́ náà ni gbogbo ẹ̀rọ ọmọ káàárọ̀ òjíire tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè olómìnira Benin tẹ́ ẹ bá wo bógámù mi ẹ bá wa buwọ́ lu pẹtíṣàn wa ẹ má dágunlá sí wa ẹ má dágunlá sí wa àgbàsọwọ́ la fi ń tẹ̀yà ẹnìkan ìjáwádé ẹ jẹ́ kájọ fìmọ̀ ṣọ̀kan kájọ mọ̀ yí pé Nàìjíríà kì í ṣe ìlú mùjẹmùjẹ Nàìjíríà. ẹ jẹ́ ká tẹ fọwọ́sowọ́pọ̀ káàdọ jà fúnlẹ̀ bàbá wa. wọn là bí sẹ́yà ẹnìkan ìjà wà dé. àyínkọ́ ìjọ Mr. Kọ̀ǹpútà o lójọ́ méjọ níyàwó káàjọ fìmọ̀ ṣọ̀kan ọjọ́ wọn là bí sẹ́yà ẹnìkan ìjà wà dé. unity ló dára káàjọ fìmọ̀ ṣọ̀kan unity ló dára káàjọ fìmọ̀ ṣọ̀kan àgbájọwọ́ la fi sẹ́yà ẹnìkan ìjà wà dé. Mr. Kọ̀ǹpútà o lójọ́ méjọ níyàwó òtútù ọwọ́ tóun ló lè gbálẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá kóòtù òjíire o ẹjẹ́ àbọ̀ ọ̀rọ̀ àwa lò lóòótọ́ o lábí nkó yàjẹra tẹ́ ti gbọ́ ìmọ̀ wa tí ó ṣọ̀kan làbí nkó yàjẹra wa ẹ jẹ́ kí ìmọ̀ wa ṣọ̀kan gbogbo ẹ̀rọ ọmọ kóòtù òjíire ẹ jẹ́ kí ìmọ̀ wa ṣọ̀kan àrínkó ejò ló ń jọ méjò níyà ẹ mọ̀ dágun lásì wa ẹ jẹ́ kí ìmọ̀ wa ṣọ̀kan a máa pariwo tantantan ni a máa tẹnumọ́ ni alágbẹ̀dẹ tí ń luri lójú kan àmì lórí àwa tá à ń pariwo Yorùbá nation lójoojúmọ́ ó ní nǹkan tá a rí. gbogbo ẹ ọmọ kóòtù òjíire ẹ jí gìrì ẹ la ojú yín àsìkò tá a wà yìí àsìkò ká gbà wálẹ̀ lọ́wọ́ àwọn olójẹ̀lú ni ẹ jẹ́ ká gbà wálẹ̀ lọ́wọ́ àwọn olójẹ̀lú. unity ló dára ẹ jẹ́ ká tó fìmọ̀ ṣọ̀kan àgbájọwọ́ lọ́wọ́ ẹ ká fi sàn yàrá àsìkò tá a wà yìí ká tó gbà wálẹ̀ lọ́wọ́ àwọn oko ẹrú amúnisìn tí wọ́n fẹ́ràn gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká gbà wálẹ̀ lọ́wọ́ wọn. èmi ọmọ yín náà ni bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni mowó ẹ bá mi ṣètò yìí ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love ìfẹ́ pẹ́ lórí ètò pàápàá ìfẹ́ lórí 25 minutes lọ. Mr. Williams Olúwatósìn hello Masberry TV mo kí n gan ni ẹ ṣe tẹ́ bá mi wétò ẹ kú iṣẹ́ takuntakun ilẹ̀ Yorùbá ògbógbó wa o a ò ní ṣe lásán lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo kí yín ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ náà ló lè balẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá kóòtù òjíire o àfọwọ́nùkọ̀nù bá wa lò lóòótọ́ o ìmọ̀ wa tó ṣọ̀kan la fi ń kó yàjẹra wa. Sókiri òlànúlẹ̀ láwọn ọ̀lẹ́fà o aláǹpọ̀ nílé ààyè wọ́bẹ̀ àwọn ọmọ kóòtù òjíire o ìfọwọ́sowọ́pọ̀ ìgbòhùn mà ló yẹ. gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú ká dẹ̀ jókòó ká sùn ká ru nǹkan tí ń ṣẹlẹ̀ gangan ká wo ibi tá a ti ń bọ̀ ká wo ibi tá a bá dé ká wo ibi tá a ń lọ ẹ jẹ́ ká sùn ká ronú ká wo ibi tá a ti ń bọ̀ ká wo ibi tá a bá dé báyìí ká tún wo wájú ká wo ibi tá a ń lọ ẹ sì ké gbogbo àwọn tí ń pè fún self determination
tí ń pè fún Yorùbá nation ṣé kéṣì nǹkan tó dáa ni àbí nǹkan tí ò dáa tó àwa rí pé àwa tá à ń pè fún self-determination tá à ń pè fún Yorùbá nation nǹkan tó dáa ni torí awo bí tá a ti ń bọ̀ àti wo bí tá a bá dé yìí a rí i pé tá a bá sì continue lórí wá Nàìjíríà kò lè pè wá mọ́ oko parun là ń lọ òun ló fà á tá a fi sọ yìí pé gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká jíjìrì ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ká mọ̀ yìí pé orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣe orílẹ̀-èdè téèyàn fi yan gàn láwùjọ oko parun ní Nàìjíríà kìí ṣe orílẹ̀-èdè gidi kan kéèyàn lè fi yan gàn láwùjọ gbogbo àwọn ọmọ kóòtù òjíire ká wà lórílẹ̀-èdè gbogbo bí tá a bá wà pátá ẹ jẹ́ ká jọ finú sonú ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ká rí i pé àsìkò tá a wà yìí àsìkò láti kúrò lóko ẹrú amúnisìn òun la wà yìí mọ́bẹ gbogbo wa ní ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká ràn Nàìjíríà ká gbé Yorùbá nation lárugẹ ẹ jẹ́ ká ràn Nàìjíríà ká gbé Yorùbá nation ká gbé lárugẹ gbogbo ojú tí ń wò mí gbogbo ojú tí ń bọ́ mi gbogbo ẹ̀yin kọ́mọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká finú konú ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká lọ sign petition ẹ má dágun láti petition mo rí pé gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ̀yin náà rí bí orílẹ̀ Nàìjíríà ṣe rí wà báyìí ẹ̀yin pé kò eku òkè bí eku mọ́ bẹ́ẹ̀ ni ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ọmọ èèyàn fọ́ọ̀mù ènìyàn mọ́ gbogbo nǹkan ló wọ́n kókó epo wọ́n oúnjẹ wọ́n gbogbo nǹkan ló wọ́n ọjọ́ làbẹ́sẹ̀ ògbélé dà làbí ń pe aṣàkéèsì nígbà tó tá a wáyé gangan ni solution ló yẹ ká gba lẹ̀ lọ́wọ́ àwọn ẹrú amúnisìn lókèsè 419 tó mú wá sìn tí wọ́n fẹ́ kí àárín ìkan tó náà fún wa kárí lò làbí ń pariwo gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká ronú pìwàdà ẹ jẹ́ ká ronú ká padà wá Nàìjíríà kìí ṣe orílẹ̀-èdè wá Nàìjíríà kò lè gbé wá Nàìjíríà kò lè ṣòṣèwé kan fún wa kájà fún òmìnira wa gangan òun gẹ́gẹ́ solution o mọ́rẹ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ má dágunlá sáwọn tí ń pè fún Yorùbá nation ẹ mọ̀ dáadáa wọn ẹ jẹ́ ká tó fi mọ̀ ṣọ̀kan òun gangan ni ó mú wa ló mú ogun adélẹ̀ lérí o ẹ bá mi ṣe ètò yìí ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love èmi ọmọ yín náà ni ẹni tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni mo wó Ìbíyẹmí spẹ́lẹ̀ Ọláìtàn tí mo fi orílẹ̀-èdè ìlú olómìnira orílẹ̀-èdè Benin kí wọ́n mọ̀ sí Kòtónù fi dèbùgbé ní kéde tí gbogbo yín létí pé gbogbo ọpáwátá ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan àgbájọwọ́ la fi ń sọ̀yà ẹnìkan kì í ṣàwádé. Ẹ̀wà káyé sórí àtẹnujẹ tara wa lọ́pọ̀ o. A ò nílè ríra tó bá padà wá lọ. Bàbá gbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọ tán. Bàbá gbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọ tán. Bàbá gbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọ bí. Ó ṣe Yorùbá kó ṣe Yorùbá. Àwọn Yorùbá nation ti wá bí ìfàmìfà o. Yorùbá nation ó yẹ kó lè múlẹ̀ ni. Àwa náà ló máa pa ìwà wúlò fún ìjọba ọmọ Yorùbá ló fi lè gbọ́kùn. Ṣé ẹ gbọ́ orin tí orin ẹyin tẹ́ tó nífẹ̀ẹ́ Yorùbá nation ṣé ẹ gbọ́ nǹkan tí ń sọ nínú orin ẹ̀ káyọ̀ sọ gangan òun gangan ló dáa tá a bá délẹ̀ lérí àjọ gbádùn ẹ̀ ní ẹ jẹ́ ká lọ buwọ́lu petition ẹ jẹ́ ká lọ mọ sign petition òun gangan ló wà ń ta ní ìsìn petition www.ominirayoruba.org ẹ jẹ́ ká lọ mọ buwọ́lu gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ má dágunlá gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè ìlú olómìnira Benin tẹ́ ń wo prógámù mi ẹ lọ mọ bá sign petition
àwọn ọmọ Yorùbá gidi àdótán no going back no resist no surrender ni ẹ bá mi ṣe ètò yìí Koko Fire. òun ló yẹ ìyá wa kúrò lóko àwọn ẹrú oko ẹrú àwọn ẹ̀dá amúnisìn fún ni lóko ọ̀pẹ̀rú. ó ṣe Yorùbá kó ṣe Yorùbá ọ̀rọ̀ Yorùbá lè ṣíwájú ìfàmì. masberia Yorùbá lè ṣọ̀rọ̀ mo kí yín o mo ti gbọ́ màá sẹ́ni nọ́mbà mi sí lẹ́yìn ètò ṣe ti gbọ́ màá sẹ́ni nọ́mbà mi sí lẹ́yìn ètò àbí kí n pin ẹ̀gán wà níbẹ̀ ẹ̀gán kí mo lè pin ẹ̀gán sí kẹ́ ẹ̀ kọ́pì ẹ̀ ṣe ti gbọ́ masberia kò ní bàjẹ́ lágbára Ọlọ́run mo nígbà pé àdé ilẹ̀ lérí iṣẹ́ àníṣe lásán ilẹ̀ lérí àdé bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá nation ṣe ó ní láti wáyé no going back ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún WhatsApp nọ́mbà mi ni mo fẹ́ píkì WhatsApp nọ́mbà onímọ̀ pics yẹn masberia kò ní bàjẹ́ fún yín ẹ ṣe gan ni tẹ́ ń bá mi wétò mi ẹ bá mi share ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love gbogbo ojú tí ń wò mí gbogbo ojú tí etí tí ń gbọ́ mi ọ̀nà kan tó tẹ́ fi lè ràn mí lọ́nà ni o àníṣe lásán. àníṣe lásán àwọn náà ló ó máa dá wà wúlò fún. ìṣọ̀kan ọmọ Yorùbá ló ń fi lè rá fún òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú oko ẹrú àwọn ẹ̀dá amúnisìn fún ni lóko ọ̀pẹ̀rú. Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún. Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún. gbogbo ẹ̀ mọ kóòtù òjíire ẹ jẹ́ ká mọ̀ yìí pé dandan ni Yorùbá nation is a must. in tó bá gbà òun lá fún àníṣe àṣẹ wà Nàìjíríà mọ́ ìyà tá a jẹ lórí wà Nàìjíríà ó tó gẹ́. gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká ní lọ́kàn yìí pé sẹ́ẹ̀ no more wà Nàìjíríà again. Yorùbá nation gangan la fẹ́. fúdi èyí ẹ lọ mọ bá a sign petition. gbogbo ẹ mọ kóòtù òjíire tẹ́ ń wò mí báyìí ẹ lọ bá a buwọ́lù petition. káàkiri àwa tá à ń wá family obi là ń wá ó kù dẹ̀dẹ̀ táàrí. fúdi èyí gbogbo ẹ ojú tí ń wò mí etí tí ń gbọ́ mi lásìkò tí mo wà yìí ẹ lọ mọ bá a buwọ́lù petition wa. kò ní sú wa kò ní rẹ̀ wá no resist no surrender ni àníṣe Yorùbá nation iṣẹ́ ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún dandan ni. nation ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún. Fúlàní pa wá wọ́n rẹ̀ wá àgàgà nínú gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ó lẹ́nu. òwe Yorùbá kan máa ń sọ pé a ò kí n kéré òní ní nǹkan ẹni. bẹ́ẹ̀ni o. ilẹ̀ bàbá wa Fúlàní yàn á jẹ. olóko bá pọ́n kó rẹ̀ lákìlẹ̀ yóò jẹ. Fúlàní àpò màálù oko wa tó yẹ kó rí bẹ́ẹ̀. Fúlàní wọ́n jẹ màálù lọ́nà oko wa. táwọn bàbá wa bá sọ̀rọ̀ wọ́n pa wọ́n ṣe wọ́n léṣe. tó yẹ kó rí bẹ́ẹ̀. tọ́gbìn Nàìjíríà bá nófin ni tó yẹ kó rí bẹ́ẹ̀. why? làfin pariwo pèsè Nàìjíríà kò sófin Nàìjíríà. àwọn Fúlàní wọ́n ń jà fúnra wọn. ẹ jẹ́ káwọn ọmọ kóòtù òjíire káwọn ká jà fúnra tàwa náà. ẹ mẹ́rin ká jà fún wa Nàìjíríà mọ́. ẹ jẹ́ ká dúró tán ká jà fúnlẹ̀ bàbá wa. wá Nàìjíríà ò gbé wa mọ́ láti 1960 láti gbòmìnira. àǹfààní wo gan la jẹ lórí wa Nàìjíríà.
gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká ronú láti 1960 láti gbòmìnira àǹfààní wo gangan la jẹ lórí wa Nàìjíríà kí ló dé ẹ jẹ́ ká ronú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kò sí nǹkan tó ń pè wá Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká jà fún orílẹ̀ bàbá wa Yorùbá nation gangan solution gbogbo ẹ̀yin tẹ́ ń pa wá Nàìjíríà oko ẹrú lẹ́ ń kún tún kó yín lọ oko ẹrú 80 years wọ́n tún kó yín lọ ẹ jí gìrì lójú oorun kò sí nǹkan tó pè wá Nàìjíríà mọ́ la fi ń pariwo fún yín ẹ jí lójú oorun ẹ jí lójú oorun ẹlẹ́mọ̀ bá bọ́ọ̀lù petition ẹlẹ́mọ̀ bá bọ́ọ̀lù petition ẹ bá bọ́ọ̀lù petition káyọ̀tì rí àwọn èèyàn tá à ń fẹ́ gbogbo ẹ̀rọ kóòtù òjíire ọ̀nà kan tó so tó lè gbà wá là lọ́wọ́ lókèsè fún wa náà ní pẹ̀lú tó wà ń ta ẹlẹ́mọ̀ bá bọ́ọ̀lù ẹlẹ́mọ̀ bá bọ́ọ̀lù no more Nigeria again Yorùbá nation la fẹ́ àfẹ́ wà Nàìjíríà mọ́ ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ a ó tó gẹ́ kí ló dé kí ló dé ṣé agídí ni ẹnìkan ìjáwádé lójoojó níyàwó ojúṣu ọwọ́ tóun ló lè gbálẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá kóòtù òjíire o lápapọ̀ olúkọ máa wà lóòótọ́ o ìmọ̀ wájú ọ̀sọ̀kan la fi ń kó yàjẹra wa. ṣé ẹ ti gbọ́ ó láì pé láti gbàdá ti gbòmìnira láti nẹ́ẹ̀sì láti gbòmìnira ìmọ̀ wa ọ̀sọ̀kan ló fà á táwọn olóṣèlú yẹn tó fífi ìyà jẹ wá ìmọ̀ wájú ọ̀sọ̀kan ló fà á táwọn olóṣèlú fífi ìyà jẹ wá àti wá rí i pé lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ kí ìmọ̀ wọ́n ṣọ̀kan lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ kí ìmọ̀ wọ́n ṣọ̀kan kágbà wá lẹ̀ lọ́wọ́ ìyà tí ń jẹ wá láti 1960 la fi ń pariwo tán wípé sòsòkò ṣoṣo tá a ní tí yóò fi ní jẹ wá mọ́ lórílẹ̀‐èdè lókèsàn fọ́ wa nẹ̀yìn ní pé ká kò lábẹ́ wọn ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè ọ̀nà àbáyọ tí yóò fi ní jẹ wá mọ́ la fi ń ké gbogbo ẹ̀yọ́ wọn kóòtù òjíire tẹ́ wà lórí gómìnà àgbáńlá ayé ẹ jẹ́ ká finú konú ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kágbà wá lẹ̀ lọ́wọ́ location 419 ẹlẹ́mọ̀ bá sign petition ẹlẹ́mọ̀ bá bọ́ọ̀lù petition káàdì kú lórílẹ̀‐èdè amúnisìn Nàìjíríà lórílẹ̀‐èdè amúnisìn orílẹ̀‐èdè amúnisìn Nàìjíríà ẹlẹ́mọ̀ bá bọ́ọ̀lù petition www Yorùbá 2022.org ẹlẹ́mọ̀ bá bọ́ọ̀lù kíákíá ẹ̀mẹ́ ìkọ́gbẹ́ ẹlẹ́mọ̀ bá bọ́ọ̀lù o no going back. Mustapha fúta o lọ́jọ́ méjò níyàwó òṣìṣú ọ̀wọ́ tó ń lò lè gbálẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá kóòtù òjíire o. kájọ bínú kan bára wà lóòótọ́ ìmọ̀ wájú ṣọ̀kan lábí kó yà jẹra. ó ti rí òlànà lẹ̀ láì fọ̀rẹ́fà o aláǹpọ̀ nílé ààyè wọ́bẹ̀ o àwọn ọmọ kóòtù òjíire o. lábí tó wá pọ̀ lóhùn mà ló yẹ wá. káyé tó yà tẹnujẹ tààrà mẹ́wàá o. a ò nílé ríra tó bá bá dàwádọ̀ wọn. táwa gbẹ̀rú láyé o. ó máa gbà wá dọ́tán bẹ́ẹ̀ ni o. táwa gbẹ̀rú láyé o máa sọ̀rọ̀ àjọbí. táwa gbẹ̀rú láyé o máa tẹ́tí gbọ́. ọlá pé àgbà wọn Fúlàní láyè ló fi ń sọ̀rọ̀ àjọbí láàrin wa. tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọn ò lè wọ àárín wa mọ́ kéde gbàǹbá wọn jà o àfẹ́lẹ́ wọn kò lẹ̀ bàbá wa o àmọ́ tá a bá dá dúró òfin wa gángan ni wọ́n mọ̀ tẹ̀lé òfin Yorùbá òfin wò múlẹ̀ wọn ò ní máa wo lẹ̀ bàbá wa mọ́ wọn ò ní máa tẹ̀lé pàṣípàṣù làfi ń sọ wípé ká dá dúró òun gangan ni solution fún gbogbo àwọn ọmọ káàró òjíire tá a bá dá dúró Fúlàní ò ní gbé mọ́lú wọ ilẹ̀ Yorùbá ní àwùná òfin tá a fi sílẹ̀ kó ń sọ̀rọ̀ tá a fi sílẹ̀ ni wọ́n tẹ̀lé tí wọ́n bá lè tẹ̀lé wọ́n kó lórí ilẹ̀ bàbá wa ní ìlẹ́gbàǹbá wọn já
àjọba wa ṣe pọ̀ àmọ́ òfin a fẹ́ kí òfin wa ká dá wà gan fúnra wa gbogbo àwọn ọmọ kóòtù òjíire ká ní òfin wa gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire ìjà tá à ń dá nìyẹn ká bá dá dúró á ní òfin wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Benin tí mo wà yìí gẹ́gẹ́ bí wọ́n ti lófin ló fà á la fi ń polongo Yorùbá nation gbé ẹ jẹ́ gbogbo àwọn kóòtù òjíire ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan àgbájọwọ́ la fẹ́ ká fi sẹ̀rẹ̀ lọ́wọ́ tá a wà yìí ẹnìkan ìjáwàdé ẹ má gbọ́ tàwọn olóṣèlú ẹ̀yin náà wo ẹ̀sìn táwọn àwọn olóṣèlú tí wọ́n lọ ṣe lọ́jọ́ Friday ẹ wo lórí pátì kan ṣoṣo wọ́n fẹ́ contest president lórí pátì kan ṣoṣo àwọn 26 ni wọ́n lọ gba fọ́ọ̀mù abẹ́rẹ́ rí pé gbogbo àwọn ọmọ káàró kò wòjíire ẹlẹ́ka jú lójú oorun ṣé àwọn eléyìí àwọn Yorùbá tó jẹ́ àwọn olóṣèlú yìí ṣé wọ́n fẹ́ràn wa báwọn tí wọ́n fẹ́ràn wa ẹlẹ́kọ̀ọ́jú yan ńlá ẹjí lójú oorun wọn fẹ́ràn wa àpò wọn nìkan ni wọ́n fẹ́ràn làfi ń pe aṣàkéèsì pé ẹ má tẹ̀ka fún wọn mọ́ ẹ má dìbò fún wọn 2023 mọ́ Yorùbá náà ní kẹtẹ̀ka fún Yorùbá nation ní kẹtẹ̀ ìka fún òun gángan ní ọ̀nà àbáyọ òun gángan lọ́nà solution tá a lè kó olóko ẹrú amúnisìn. Masberia mo kí yín gidi gan ni ẹ ṣe Òjó Àìná mo kí yín gidi gan ẹ ṣe gan ni ẹ bá mi wo bógàmù mi Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa àdó gbogbo gbà Yorùbá nation tẹ́ ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún no going back no going back gbogbo àwọn ọmọ Yorùbá gidi sáwà lórílẹ̀‐èdè Benin àdúró tán Tèmi Ọláàánú mo kí yín gan gbogbo àgbà tó bá ti bẹ̀rẹ̀ tó mi ẹ̀mọ́ ń bá mi bá lọ mo rí àbíṣètì mo kí yín mọ́mì mi Yẹtí Queen mo kẹ́yìn náà ẹ ṣé ẹ kú fẹ́ Ọlọ́run ní pàpẹ́ nìkankan wá Ọlọ́run ní gbàgbẹ́ nìkankan wá ṣẹ́ ẹ kú fẹ́ ẹ kú akitiyan lágbára Ọlọ́run á dé ilẹ̀ lérí ẹ bá mi ṣí àbógàmù mi Lékan Oyèdìran mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àgbà tí mo bá wá ètò lẹ́mọ́ ń fọ́lò mi mo rí àbíṣètì yín Ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa àdóòwò gbà ọ̀nà kan tẹ́fìlẹ̀ fẹ́ràn mi náà ni pé kẹ́ ẹ má bá mi ṣí ẹ bá mi tẹ like ìlé dá ṣe àgbájọwọ́ là fi ń sọ̀yà ẹnìkan ìjáwàdé ẹ jẹ́ ká jọ sí prógámù yìí kó lè bà débi tí ń lọ. ó ṣe Yorùbá kó ṣe Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation fi wá ní ìfà o Yorùbá nation ó yẹ kó lè múlẹ̀ ní. àwọn máa ló bá dára wúlò fún ìṣọ̀kan ọmọ Yorùbá ló gbìlẹ̀ lákùn òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú oko ẹrú àwọn ẹ̀dá amúnisìn amúnisìn fúnni lóko ọ̀pẹ̀rú. ó ṣe Yorùbá kó ṣe Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation fi wá ní ìfà o Yorùbá nation ó yẹ kó lè múlẹ̀ ní. àwọn náà ló bá dá wà wúlò fún ìṣọ̀kan ọmọ Yorùbá ló gbìlẹ̀ lákùn òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú. lọ́wọ́ tá a wà yìí unity la need lọ́wọ́ tá a wà yìí ìṣọ̀kan òmìnira ìtẹ̀síwájú òun gangan là ń fẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjíire ìṣọ̀kan òmìnira ìtẹ̀síwájú òun gangan là ń fẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká jọ fi mí konú ẹ jẹ́ ká jọ fi mọ̀ ṣọ̀kan ká lọ mọ̀ sign petition ẹ má dágun lábàá àwọn tí ń pariwo fún self determination o ẹ má dágun lábàá àwọn tí ń pè fún Yorùbá nation o abẹ́yìn ni àwọ̀ yín ni ọ̀nà kan tó so tàbí lè gba wálẹ̀ náà ni pé ká lọ mọ́ bọ́ọ̀lù petition ẹ jẹ́ ká sign Yorùbá nation wọlé Nàìjíríà no more one Nigeria again ojú wa ti là àbí gbogbo ẹmọ kóòtù òjíire tójú ojú yóò ti là ní ẹ bá mi tá ìbẹ̀ síbẹ̀
tí ó bá wá rí bẹ́ẹ̀ àwọn 26 candidate wọ́n fẹ́ kọ̀ǹtẹ́ lórí pátì kan ṣoṣo wọ́n tó wá gba fọ́ọ̀mù 100 million ẹ̀gbọ́ sí àwọn tí wọ́n fẹ́ wá sìn wá ní báwọn. ó rẹ̀ mọ́ kóòtù òjìrè tẹ́wọ̀n fọ́gẹ́dẹ́ ìwé tó mi báyìí lọ́lọ́ báyìí ṣé wọ́n fẹ́ sìn wá ní àbí wọ́n fẹ́ kó wa lẹ́rú wọ́n fẹ́ wá kó wa wọ́n gba fọ́ọ̀mù 100 million ẹnìkọ̀ọ̀kan lórí pátì kan ṣoṣo àwọn 26 lọ́ fẹ́ contest ẹ wò náà jẹ́ ká gbé yẹ̀wò gbọ́ ọmọ kóòtù òjìrè jẹ́ ká gbé yẹ̀wò kò sí nǹkan ní wà Nàìjíríà mọ́ kò sí nǹkan ní wà Nàìjíríà mọ́ Yorùbá nation òun gangan ni solution. Gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ǹsì takuntakun láti jẹ́ kí Yorùbá nation kó wá tí ìmúṣẹ a kí yín ẹ kú iṣẹ́ ẹ kú ìfẹ́ ẹ kú ìfọmọnìyàn ṣe Ọlọ́run bò ní padà nìyàn nìkankan wa bàbá wa ìyá wa àtàwọn bọ́dà sí wa tẹ́ǹsì takuntakun ṣe especially lórí Yorùbá nation football association football federation tí wọ́n ń kó wa lọ South Africa nínú oṣù yìí a kí yín o ọ̀nà kan tún nìyẹn ọ̀nà kan míì tún nìyẹn táwọn world community tí ó fi mọ̀ yìí pé àníṣe àwọn ọmọ Yorùbá nation ṣe ògo àwọn ògo adúláwọ̀ àdìṣetán láti gbọ́ ògo wa padà láti jẹ́ kíni láti gbọ́ ògo wa padà àwa gẹ́gẹ́ lògo adúláwọ̀ ọmọ aládé ni wá àìṣe ẹrú ẹnìkọ̀ọ̀kan ọmọ aládé ni wá làfi ń pe gbogbo aṣàkíyèsí làfi ń sí gbogbo àwọn ọmọ kóòtù òjì níyè tá a bá nígbàgbọ́ wípé lóòótọ́ ọmọ aládé ni wá tá a bá nígbàgbọ́ wípé lóòótọ́ àwa lògo adúláwọ̀ ẹ jẹ́ ká gbòògùn wa padà lọ́wọ́ àwọn olóṣèlú amúnisìn yìí ẹ jẹ́ ká gbòògùn wa padà lọ́wọ́ àwọn olóṣèlú amúnisìn ẹ jẹ́ ká gbòògùn wa padà lọ́wọ́ àwọn jẹgúdújẹrá amúnisìn lọ́wọ́ location 419 ọ̀nà kan tó sábẹ́ lè gbòògùn wa padà ní wípé kálọ́mọ̀ buwọ́lu petition kálọ́mọ̀ sign petition ẹ jẹ́ ká support bàbá Sunday ọmọ Adéyẹmọ ẹ jẹ́ ká support bàbá wa Professor Banji Akíntóyè ẹ jẹ́ ká support bàbá wa Wálé Adéníran ẹ jẹ́ ká support ìyá wa Onítìrí olóògbé MKO Abíọ́lá làfi ń pawó tantantan Ọláyẹmí Kóìkì ẹ kú iṣẹ́ Gbìyè Dára ẹ kú iṣẹ́ Ọmọlúkà ẹ kú iṣẹ́ Masberia ẹ kú iṣẹ́ ọmọ Bọ̀tá ẹ kú iṣẹ́ Tẹ́ni Ọmọlógo ẹ kú iṣẹ́ àti gbogbo àwọn méjì pàápàá Máyégún general ẹ kú iṣẹ́ takuntakun Máyégún general ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfẹ́ ẹ kú fọmọnìyàn ṣe Ọlọ́run ọba á dìlẹ̀ lè rí no going back. Bàbá wa heritage akínyín ẹ kú iṣẹ́ ẹ kú ìfẹ́ ẹ kú ìfọmọnìyàn ṣe bàbá lẹ́kìtì ẹ kú ìfẹ́ ẹ má kó rẹ̀wẹ̀sì ọkàn ẹ má kó rẹ̀wẹ̀sì ọkàn kò síkú tó gbàgbàlagbà tá à ní gba ọpọlọ orí ẹ̀ ń bẹ́sẹ̀ ẹ jẹ́ ká dúró tán ẹ jẹ́ ká dúró tán ẹ jẹ́ ká dúró tán no going back ẹ jẹ́ ká dúró tán àgbájọwọ́ la fi ń sẹ̀yà ẹnìkan ìjà wà dé ẹ jẹ́ ká lọ fìmọ̀ ṣọ̀kan lọ́wọ́ nǹkan tá a gbé dání iṣẹ́ ẹ jẹ́ ká lọ fìmọ̀ ṣọ̀kan gbogbo ẹ̀yin méjì pàápàá tẹ́ ń jà fún self determination tí ìrántí dárúkọ ẹ má bí ṣèbínú gbogbo yín náà ni mo kí ìyọ nìkan sílẹ̀
akúṣẹ́ takuntakun ọlọ́run ọba ológun wá sí ṣọ́ọ̀gù yìí kéde gbowó kan la gbà lọ́wọ́ ẹnìkankan wa ọlọ́run ọba ló gbé wá sí ṣọ́ọ̀gù yìí torí Yorùbá nation iṣẹ́ ọlọ́run ọba ló gbé dó kìí ṣe ọwọ́ ẹnìkankan ọlọ́run ọba ló yí pé ìyà tí gbogbo àwọn ọmọ kóòtù òjìire tá a jẹ lórílẹ̀ Nàìjíríà ó tó gẹ́ ọ fẹ́ gbà wá kó lóko ẹrú ni ló fi rán bàbá wa Banky Tóyè ló fi bẹ̀ wọ́n níṣẹ́ pẹ́ṣẹ́ ẹ̀yin la fẹ́ bẹ̀ ṣẹ́ ẹ wá kó gbogbo àwọn ọmọ káwòye kó lóko ẹrú ẹ wá kó wọn kó lóko ẹrú òun ló fà á tí bàbá wa fi lọ rẹ́gísítà sí under UNPO ibi tá a ti gbàgbára nìyẹn òun ló fà á gbogbo àwọn ọmọ kóòtù òjìire ṣẹ́ ẹ bẹ́ẹ̀ ká bẹ̀rù ìjọba kankan a di rẹ́gísítà lábẹ́ UNPO àwọn tí ń jà fún òmìnira Yorùbá gangan nìyẹn àṣẹ tó ń pa wá pé ká máa ṣe awareness ká máa sọ̀rọ̀ fún gbogbo àwọn ọmọ kóòtù òjìire kó lè bá mọ̀ pé lóòótọ́ a ní right láti kó lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ẹ̀tọ́ wa ni àbájọba Nàìjíríà jà ẹ̀tọ́ wa ni òun ló fà á ẹ wò bá tá a bẹ̀rẹ̀ ṣọ́ọ̀gù yìí ẹ wò bí tá a bá dé ọmọlúàbí ni wà ìgbà tí bàbá wa Sunday ọmọdé yẹn máa ń ṣe rálì ṣe é gbú pé àwọn kan wà àtàkì wa ni peaceful rálì ní àṣẹ ní gbogbo south pàtàkì kí lè máa ń bẹ̀rù fún gbogbo ẹ̀mọ́ kóòtù òjìire ẹ má bẹ̀rù ẹ má fòyè àṣẹ nǹkan tá a gbé dání iṣẹ́ amos ni nǹkan tá a gbé dání no going back dandan ni àgbà tó yẹ tó wá ní. àwọn ẹ̀dá amúnisìn fún ni lóògùn. ẹ bá mi ṣe ètò iṣẹ́ owó títí wò mí ẹ bá mi tẹ láì bá mi tẹ love. pẹ̀lú Yorùbá nation. Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún Yorùbá nation. ibi tí mo láàgì jù bí orin ní. ó ní láti wáyé ohun tó bá gbà. gbogbo ọmọ kóòtù òjìire wàhálà ibi tí mo láàgì jù nínú orin ní àníṣe Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún ṣe no going back no retreat no surrender ní. Fúlàní pa wá wọ́n rẹ̀ wá àgàgà nínú gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ó lẹ́nu. Òwe Yorùbá kan máa ló sọ pé a ò kí n pé omi ní nǹkan ẹnu orí ilẹ̀ bàbá wa Fúlàní yàn á jẹ. Olóko bàgbóńkó rẹ̀ lákìlẹ́yìn jẹ. Fúlàní àpò máa lù wọnú òkú wa. Ìdòkó bá tún ní kó sọ̀rọ̀. Ìwò pé kan kò láwọn Fúlàní dúró. Àyè ọmọ Yorùbá ni wọ́n jí kìlà. Àwọn Fúlàní yìí iná kìlà fún. Mélòó la fẹ́ kà ní Ajípélé o. Ìtàbàdé iná. ó ní láti tó gẹ ẹ mọ kóòtù òjìire ṣé ẹ gbọ́ nǹkan tó yin náà ń kọ ni ibi tá a bá dé iṣẹ́ ó ní láti tó gẹ ibi tá a bá wílé Nàìjíríà dé ní ìsìn tọ́wọ́ tá a wà yìí ó ní láti tó gẹ bá Nàìjíríà lọ mọ́ ẹ jẹ́ ká sùn ká wo rí ó tó gẹ ẹ jẹ́ ká jà fúnlẹ̀ bàbá wa gbogbo àwọn kóòtù òjìire tá a wà lórí mẹ́rin àgbálá ayé ẹ jẹ́ ká jà fún orílẹ̀-èdè bàbá wa Yorùbá nation gangan solution òun gangan náà àbáyọ no more Nigeria again Nàìjíríà wọn ò fa níná wọn ò fa lómi iná ni mo tàn ní ẹ̀yìn ibi tí mo wà ní orílẹ̀-èdè tí mo wà ní ìsìn iná ni mo tàn yìí iná ni mo tàn yìí ẹ̀yin náà wò ó gbogbo nǹkan tí mú ìgbé ayé dẹrùn fáwọn ọmọ ìlú òun ni orílẹ̀-èdè Benin ṣe fún gbogbo wa náà wáyé ẹ̀yin tẹ́ pa wá Nàìjíríà àníṣe mo ń béèrè lọ́wọ́ látàárọ̀ ẹ̀ tí fún mi lẹ́sìn kí ni ẹ lè fi proud pé wá Nàìjíríà ṣe fún yín láti padà di gbòmìnira láti lẹ́yìn síta di gbòmìnira kí ni nǹkan tẹ́ lè fi proud pé wá Nàìjíríà ṣe fún yín ẹ dá mi lóhùn question tí mo béèrè lọ́wọ́ yín gbogbo ẹ̀mọ́ kóòtù òjìire
ṣé iná ni wọ́n fún wa ní lórílẹ̀ Nàìjíríà ni àbí omi ni wọ́n fún wa lórílẹ̀ Nàìjíríà àfi ọ̀nà ni wọ́n fún wa lórílẹ̀ Nàìjíríà tàbí lérò pé orí wa Nàìjíríà lákòólé lórí ẹ dá mi lóhùn tàbí ní máa wò pé orí wa Nàìjíríà lákòólé lórí sẹ́ẹ̀ ẹ máa dá mi lóhùn gbogbo ẹmọ kóòtù òjìrè tẹ́ ń wo prógámù mi kí ló dé ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká jí lójú oorun wá Nàìjíríà ò lè gbè wá mọ́ ká jà fún òmìnira wa gangan ló tọ́ òun gan ọ̀nà àbáyọ làfi ń pawó pèsè ẹ ló máa bá a bọ́ọ̀lù petition gbogbo ẹmọ kóòtù òjìrè tẹ́ bá ti sign petition ẹ ló máa bá a bọ́ọ̀lù kíákíá ẹ kọ́ pẹ́ mọ́ ẹ bá a bọ́ọ̀lù ẹlẹ́nbà bọ́ọ̀lù petition ẹ̀mẹ́kọ́ pẹ́ mọ́ gbogbo ẹ̀yin tí petition ó wù láì sign petition tí ẹ̀ mọ̀ràn tẹ́ gbà láì sign petition ẹ̀ lọ́nu Play Store ẹ̀ download ẹ̀ www.ominireyoruba2022.org ẹ̀ download ẹ̀ tẹ́bà tí fẹ́ download ẹ̀ náà ni ẹ̀ lọ́nu Google kẹ́ lọ tàbẹ̀ ń bẹ́ẹ̀ yóò gbé wá fún yín kẹ́ fíìlì ẹ̀ ó sípù ilé kan tó le ẹ kọ fún lè mú yín ẹ kọ nọ́mbà yín ẹ kọ éèjì tẹ́lígan iye ọdún tẹ́lígan gan ẹ kọ síbẹ̀ ẹ wà táìpù state ẹ ti wá oríṣi náà oríṣi gan ni ẹ wà submit ẹ ti sáyìn wọlé nìyẹn la fi ń pariwo ẹ lọ máa bá bọ́ọ̀lù petition gbogbo ọmọ kóòtù òjìrè ẹ bá bọ́ọ̀lù petition bàbá wa tó bá a sọ̀rọ̀ lọ́sàn-án lórí ètò màdúgbẹ́lómi wà tó bá di ọ̀la bọ́túnla wọ́n tó bá a tàn mọ́lẹ̀ sí ọ̀nà nǹkan tó wà kọ̀ǹfọ́ láti jẹ́ pé àgbà orílẹ̀-èdè Yorùbá ní sẹ̀sẹ̀ àwọn nǹkan tí orílẹ̀-èdè bẹ̀rẹ̀ tá a wà yìí tí wọ́n ń ṣe fún wa tó yẹ pé a fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà tó jẹ́ pé àwọn ìjọba Nàìjíríà mo ò ṣe fún wa nǹkan tó fà á tó yẹ kí a kò lóko ẹrù Nàìjíríà nìyẹn ká dá dúró ká bá dá dúró gbogbo nǹkan yẹn á rí lórílẹ̀ tiwa gangan tá bá dá dúró àwọn nǹkan tá à ń pariwo ìṣẹ́ gbogbo ẹ̀ láàrí lórílẹ̀ Yorùbá gangan. ẹ jẹ́ ká sọ̀rọ̀ pọ̀ o ìyàjẹ́ wa dé o. ẹ bá mi ṣe náà. ẹni bá ló mọ̀ kábíyèsí ara wa o ọmọ Yorùbá wa ẹ jẹ́ ká ronú o Yorùbá nation ó ní láti wáyé ohun tó bá gbà la máa fún. torí bá ṣe tán tí yóò pẹ̀ dà o. agbèrè ìgbàdáwọlé ìyá tí o bá jẹ ńlá. ọmọ wọn Yorùbá gbé o. àwọn alálẹ̀ ní ilẹ̀ Yorùbá ìyàn gbòdògbò. ó bàbá dá mi o. lórúkọ yàtọ̀ àwọn ọmọ Yorùbá o. torí bá ṣe tán tí yóò pẹ̀ dán àgbẹ̀ ìgbàdáwọlé ìyá tí o bá jẹ ńlá. ọmọ Yorùbá gbé o. àwọn alálẹ̀ ní ilẹ̀ Yorùbá ìyàn gbòdògbò. bàbá dá mi o. lórúkọ yàtọ̀ àwọn ọmọ Yorùbá. wọ́n dé ìgboro owó bàbá dá mi ó tilẹ̀kùn mọ́rí tọ́tún ara ẹ̀ lẹ́rù arógun mọ́tìrì akọni lójú ogun. wọ́n dé ìgboro owó bàbá dá mi ó tilẹ̀kùn mọ́rí tọ́tún ara ẹ̀ lẹ́rù arógun mọ́tìrì akọni lójú ogun. ọmọ Adéyẹmọ Sunday Igboho ẹni èèmọ̀ ẹni bí èèmọ̀ ìyànkan tó ní ètò mara ẹ̀ lẹ́rù o ẹ̀rù jẹjẹ ní gbogbo ẹlẹ́kìlẹ̀ o ọjà olókìkọ́ tí ó kí ìmú jẹ ẹni wádìí ẹ̀yí láyé tó ń wá. ṣé ẹ ti gbọ́ òòṣà olótìtọ́ kí èmú jẹ bàbá wa Sunday Adéyẹmọ olóòótọ́ ni wọ́n dúró tán fúnra wọn òun ló fà á ní gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ẹ jẹ́ ká gbáwù tì wọ́n ẹ jẹ́ ká gbáwù tì wọ́n ẹ mẹ́ẹ̀ ká fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká fọwọ́sọ pẹ̀lú wọn ká rí wípé nǹkan tó gbé dání adélẹ̀ lè rí
láyọ̀ àtàlàáfíà lọ́fàá la fi ń pariwo tantantan. ọmọ adéyẹmọ Sunday Igboho ẹni èèmọ̀ wẹ́ni bí èèmọ̀ ìyàn kan tó ní ètò mara ẹ̀ lẹ́rù ẹrù jẹjẹ ní gbogbo ilẹ̀kílẹ̀ o ṣá olókì tó tó kí ìmú jẹ ẹni wádìí ẹ̀ ìdí ayé ìdí tó ń wá ẹni bojú di Sunday Igboho ojú ti kú ẹ jẹ́ kó máa yé ó ṣàbẹ̀rù táyé pé ìjọsìn ni òkè ńlá tẹ́lẹ̀ kankan ò létí àkàndá ìhàn táyé ń bọ̀ nígboro arákùnrin dáadé ní Sunday Igboho lókun òògùn sí ibi ó kò ṣe forí sọ àpáta ńlá wọn ni bí ọlọ́run níwèé kò lè ní tó gbòòrò péyàn lè dún léwájú ìgboro tó bá fojú kan gbòòrò kí alóhùn máa lọ. arákùnrin dáadé ní Sunday Igboho lókun òògùn sí ibi ó kò ṣe forí sọ àpáta ńlá wọn ni bí ọlọ́run níwèé kò lè ní tó gbòòrò péyàn lè dún léwájú ìgboro tó bá fojú kan gbòòrò kí alóhùn máa lọ. àṣẹ bó ṣe ń ṣe Sunday Igboho alọ́bàlọ́ àbọ́lá àti bọ̀ dandan àwa ọmọ kárọ̀ ìdílé o ìfọwọ́sowọ́pọ̀ sọ ohun mà ló yẹ wá gbogbo àwọn tó ń gbẹ̀yìn gbẹ̀bọ̀ jẹ́ ọmọ adéyẹmọ àtàwọn ọmọ Yorùbá ẹ̀kọ́ tínú wọn máa padà lẹ́yìn o. àṣẹ bó ṣe ń ṣe Sunday Igboho alọ́bàlọ́ àbọ́lá àti bọ̀ dandan àwa ọmọ kárọ̀ ìdílé o ìfọwọ́sowọ́pọ̀ sọ ohun mà ló yẹ wá gbogbo àwọn tó ń gbẹ̀yìn gbẹ̀bọ̀ jẹ́ ọmọ adéyẹmọ àtàwọn ọmọ Yorùbá ẹkùn tí ní owó máa padà lẹ́yìn o. ọlọ́run ló yan Sunday Igboho olùkọ́yà táwọn ọmọ Yorùbá láti pa wọn lálẹ́ kankan òsùn tí Sunday Igboho bá ṣe bẹ́ẹ̀ tóbi ọwọ́ àbí táwọn alálẹ̀ bá wà padà bínú bí abẹ̀rẹ̀ la máa fẹ́nu fẹ́ra o a ó jẹ́ ṣége ní àwọn ọmọ Yorùbá. ọlọ́run ló yan Sunday owó bàbá Ádámù lórúkọ ya fọmọ Yorùbá lórúkọ ya fọmọ Yorùbá lórúkọ ya fọmọ Yorùbá lórúkọ ya fọmọ Yorùbá ó ṣe jẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀mí sápọ̀ ọ̀pọ̀lọ̀ ọmọ alájà mú iná tó alọ́lọ́run ló yan Sunday lórúkọ ya fọmọ Yorùbá àtàwọn ọmọ Oòduà o ìfọwọ́sowọ́pọ̀ ló yẹ wá kí wò tó ń kọ́ ní gbogbo àwọn ọmọ Oòduà pàtà o gbogbo ìlọ́ba nílẹ̀ Oòduà o. gbogbo ẹ̀yin artist actress tí ẹ̀ ti sọ̀rọ̀ sókè ẹ lọ sọ̀rọ̀ sókè tó ẹ̀yin gangan lẹ́ ń ṣe fíìmù Yorùbá jù bẹ́ẹ̀ ṣe fíìmù Yorùbá jù àwọn Haúsá kọ́ ní ra fíìmù yín tẹ́ ń ṣe àwọn Ìgbò kọ́ ní ra fíìmù tẹ́ ń ṣe Yorùbá wa wọn kó tó jẹ́ lára fíìmù yín àwọn àlàfin ló ń jẹ́ kí ló wá ṣẹlẹ̀ tó yẹ pé àwa tá à ń jà fún Yorùbá nation tí ẹ̀ lè fọwọ́sọ̀ pẹ̀lú wa why gbogbo ẹ̀yin artist ẹ̀yin actress ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ fíìmù tẹ́ ń ṣe àwọn ọmọ kóòtù òjìrè lára fíìmù tẹ́ ń ṣe àwọn ẹ̀ lára fíìmù tẹ́ ń ṣe Fúlàní kọ́ ní ra fíìmù tẹ́ ń ṣe Ìgbò kọ́ ní ra fíìmù tẹ́ ń ṣe àwọn ọmọ kóòtù àwọn ẹ̀ lára fíìmù tẹ́ ń ṣe wáyé tí àwa ń sọ pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó yẹ pé tá a bá dá dúró tán ẹ̀yin náà lè padà jẹ àǹfààní tó pọ̀ jù ń bẹ̀ wáyé tẹ́ bá dàgún lásì wa ẹ ọ̀rọ̀ ìkẹyìn tí ẹ bá fẹ́ ká máa bẹ̀rẹ̀ tí mo ń ta akọ ilé ẹ̀kọ́ kan gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fíìmù tó yẹ pé àwọn ọmọ kóòtù yìí là ń ra fíìmù yín tí ẹ bá fẹ́ ká máa bẹ̀rẹ̀ tí sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ kan ẹ lè bẹ̀rẹ̀ tí sọ̀rọ̀ sókè láti wákàtí lọ ẹ bẹ̀rẹ̀ tí sọ̀rọ̀ sókè láti wákàtí lọ tó fíìmù tẹ́ ń ṣe gbogbo àwọn ọmọ kóòtù yìí là ń ra fíìmù tẹ́ ń ṣe àwọn Fúlàní kọ́ ní rà á àwọn ọmọ Ìgbò kọ́ ní ra fíìmù tẹ́ ń ṣe gbogbo àwọn ọmọ kóòtù yìí là ń ra fíìmù tẹ́ ń ṣe àwọn là ń bọ́ yín àwọn là ń fún yín lówó torí tí àbára fíìmù tẹ́ ń ṣe
ẹ̀ní ráyè ẹ̀ní rówó láti ìjọba ẹgbẹ́ ṣùṣe mí àfi sọ fún yín pé ẹ pariwo sókè ẹ jà fún ìran bàbá yín ẹ jà fún ìran bàbá yín ẹ má dákun látàwọn tí ń pè fún Yorùbá nation ẹ má dákun látàwọn tí ń pè fún self determination àbájọba jà kí ìgbé ayé òun lè bá dẹrùn fẹ́yìn náà ni ẹ̀yin náà wà láwọn ẹ̀dá ń jà fún ẹ̀yin náà wà láwọn ẹ̀dá ń jà fún gbogbo ẹ̀yin artist actress ẹ sọ̀rọ̀ sókè tẹ́ bá wo programu mi tẹ́ ń wo programu tí mo ṣe yìí ẹ má dágunlá ẹ lọ́mọ bá sign petition wa èmi ọmọ yín náà ni mò ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo wó ní ibi ẹ̀mí spẹ́ńdà láì tán tí mo fi ìlú Benin yìí mo fi jẹ̀wò gbé gbogbo àwọn ọmọ Yorùbá gidi táwa lórílẹ̀-èdè Benin ìlú olómìnira Benin adúró tán ìsìnlá parí mítìn yìí ojúkorojú ìgbà tí mo ṣe bógàmù láàárọ̀ àbí lọ́sàn sí ni inú mítìn mo wà tí mo fi ṣe bógàmù tí mo ṣe yẹn tí mo gbé ara wa táwọn ṣe mítìn ni ló bá mi sọ̀rọ̀ lórí ètò àwọn ni wọ́n sọ gbólóhùn méjì lórí ètò tó kọ àwọn kóòtù òjíire ìbá tí mo dé ní ìsìn ni mo dé tí mi lọ kí n sọ gbólóhùn méjì sí lórí ètò tẹ́ mọ̀ yí pé iṣẹ́ ń lọ gbogbo àwọn ìbátan olórí lè bẹ̀nẹ̀ à ń ṣiṣẹ́ takuntakun láti rí pé a ètè rí àwa fábíyàn pẹ̀lísàn tá a níìdì a tètè rí lásìkò ẹ mọ̀ dágun lásì wa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fi mọ̀ sọ̀kẹ́ pẹ̀lú ara wa ẹ bá mi ṣe ètò mi kó lọ fáìrà mo bẹ̀ yín ní ojú tí ń wò mí etí tí ń gbọ́ mi. wà pàtó gbogbo ìlọba lọba nílẹ̀ wà ẹ torí ọlọ́mọ ẹ mọ̀ sùn ẹ dákun ẹ sọ̀rọ̀ pọ̀ tí gbogbo bí Sunday yọ lọ́pẹ́ ẹ ṣàánú ọmọ Odùduwà Odùduwà nation yẹn ti gbogbo wa náà ni o eku òkè bí eku ọmọ Odùduwà àwọn ọmọ káàárọ̀ yìí ẹyẹ òkè bí ẹyẹ yáǹjẹ wájú Oòduà gidi gan sínú Fúlàní pọ̀gbọ́n débi kòkè ìyá wa o ẹ jẹ́ ká sowọ́pọ̀ o ká jíjọ jíjà ń para o ẹ jẹ́ ká sowọ́pọ̀ o ká jíjọ jà fẹ́tọ̀ wa o lọ́lọ́run bá lè fún wa ṣe ti Yorùbá nation yẹn o bá mi wáyé yọmọlúwa o gbọ́ ló pẹ̀lú nìyẹn o ọmọ Oòduà lápapọ̀ o ẹ jẹ́ ká ronú o ọlọ́run ló mọ̀ Sunday owó bàbá Ádámù lórúkọ ya fọmọ Yorùbá olùkọ́ ya fọmọ Yorùbá o olùkọ́ ya fọmọ Yorùbá olùkọ́ ya fọmọ Yorùbá. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kìí ṣe pé ló ń já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni àfi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. bí pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí ẹ̀yin tẹ́ ní irọ́ ni pé. gbogbo ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká gbá wa sòtítọ́ ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká bá wa sòtítọ́ ọ̀rọ̀ àsìkò tá a wà àsìkò tọ̀rọ̀ ló délẹ̀ yìí gbogbo ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká bá wa sòtítọ́ ọ̀rọ̀ àǹfààní wo gan la jẹ lórí wa Nàìjíríà láti Nàìjíríà ti gbòmìnira ìmọ̀ tẹnumọ́ ni màmá tẹnumọ́ ni gbogbo ẹ̀jẹ̀ pa wa Nàìjíríà àǹfààní wo gan la ti jẹ gan àǹfààní wo la ti jẹ lórí wa Nàìjíríà ẹ jẹ́ ká ronú náà ẹ jẹ́ ká jí lójú oorun ẹ jẹ́ ká jí lójú oorun gbogbo àwọn olóṣèlú yìí ọ̀jẹ̀lú ni wọ́n èso olóṣèlú wọ́n èso olóṣèlú ọ̀jẹ̀lú ni wọ́n tọ́wọ́sọ̀rọ̀ tó olóṣèlú bá ní wọ́n ni iyì nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa lórílẹ̀ Nàìjíríà ó yẹ kó lè bá wa paná ẹ̀ ó yẹ kó lè bá wa wá nǹkan ṣe sí i láti wá láti gbòmìnira iná ò stable a ò rí iná 24/7 why àti ìpè àwọn ní Giant of Africa ṣe Giant of Africa báwọn à ń pa ní Giant of Africa
ọ́ndàrí iná lásán àwọn òjẹ̀lú yìí wọn ò lè ṣe fún wa. Why? Omi pọ́ǹpì omi lásán wọn ò lè ṣe fún wa. Ẹ̀dín pa wá Nàìjíríà ọjọ́ àbáṣe yẹn dà gbogbo àmọ́ kóòtù òjìire. Ẹ jẹ́ ká ronú náà, ẹ jẹ́ ká ojú ọ̀la fẹ́ gbọ̀n gan-an. Ẹ jẹ́ ká gbọ̀n, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ní lọ́kàn yìí pé wá Nàìjíríà kò sí òṣèré kan fún wa láti gbàdá àti gbòmìnira. Wá Nàìjíríà kò sí òṣèré kan fún wa. Ẹ jẹ́ ká mọ̀ dájú láti wákàtí lọ. Láti sọ pé ká yọ láti gbàdá àti gbòmìnira ká yọ kù. Táwọn láti gbàdá àti pawó democracy láti 1999 títí sìn ó jẹ́ 22 years táàdì ń ṣe ìjọba tiwantiwa. Àǹfààní wo ni wọ́n ṣe fún wa? Nǹkan tẹ́ fi ronú nìyẹn o, gbogbo àwọn ọmọ kóòtù òjìire. Ọ̀nà tẹ́ gbà tẹ́ fi ronú nìyẹn, tẹ́ fi mọ̀ yìí pé àwọn ilé ìbà ìwọ̀n èso olóṣèlú ọ̀jẹ̀lú ni wọ́n. Ọ̀jẹ̀lú ni wọ́n. Ẹ má tẹ̀lé wọn mọ́, ẹ má tẹ̀ka fún wọn mọ́, ẹ dẹ́ka wà lẹ́yìn wọn. Àwa gan ní igi lẹ́yìn ọgbà wọn tí wọ́n fi rí àwọn gẹ́gẹ́ bí èèyàn pàtàkì láwùjọ. Tí a bá padà lẹ́yìn wọn omi tán lẹ́nu ẹja wọn nìyẹn. La fi ń pariwo pé ẹ má yẹ ká tẹ̀lé wọn mọ́, ẹ má yẹ ká tẹ̀ka fún wa mọ́. Ẹ jà fúnlẹ̀ bàbá yín gbogbo ẹ mọ kóòtù òjìire. Ẹ jà fúnlẹ̀ bàbá yín. Mẹ́sẹ̀jì tí mo ní kí wọ́n pàṣẹ gbogbo àwọn kóòtù òjìire nìyẹn o. Mo bẹ̀ wá ni mo rọ̀ wá ni, kò sí kan tó pè wá Nàìjíríà mọ́ o. Bàbá mi àròlé bàbá 1010 ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín. Ẹ bá mi ṣí ètò yìí, ẹ bá mi tẹ lọ. Mo ti bẹ̀ bóga mo ti pẹ́, mo ń lọ parí ni. Mo fẹ́ parí ètò lẹ́fi wọlé. Ẹ ṣé, ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe fún wa. Ẹ kú takuntakun tẹ́ ń ṣe fún àwọn kóòtù òjìire. Especially Yorùbá nation football federation tí wọ́n ń lọ South Africa nínú oṣù yìí. Ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́. Ọlọ́run mọ̀ ní ká ṣe lásán. Á ṣe àṣejèrè láṣẹ lágbára Ọlọ́run. Ẹ kú ìfẹ́, ẹ kú ìfọmọnìyàn ṣe. Ọlọ́run mọ̀ nípa lẹ́yìn ẹnìkan wá o. Mo kí yín bàbá 1010 ẹ bá mi ṣètò, ẹ bá mi tẹ love. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kí n ṣe pé ló ń já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ti pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí. Ẹ̀yin tẹ́ ní irọ́ ni pé gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Gbogbo ayé ló ń sunkún lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Eku òkè bí eku mọ́, bẹ́ẹ̀ lẹ́yẹ òkè bí yẹyẹ. Ọmọ ènìyàn fojoojúmọ́ kú nílùú tó lọ́ba tó ní ìjòyè. Ẹ sì ní a máa wòran abẹ́yìn kí n ṣọmọ Yorùbá ni. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kí n ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tá ò bá lè jẹ́ ìpàgọ́ òmìnira. Ìrètí ọjọ́ pípẹ́ á máa kó àyíṣàn bá ọgbọ̀n. Ibi tó ọ̀rọ̀ Nàìjíríà dé kò sẹ́ni tó wù kó yapa. Ṣùgbọ́n àrò mẹ́ta ìsẹ̀yìn ó ti ń dọbẹ̀lú lórí iná o. Ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi lóye, ọmọ Yorùbá ẹ já padà sílé. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kí n ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tá ò bá lè jẹ́ ìpàgọ́ òmìnira. Ìbànújẹ́ lójoojúmọ́, ẹkún àtọ̀fọ̀ ní ìlú Nàìjíríà. Àlejò onílé lẹ́kún, wọ́n ní àkàwọ̀ gbéra ká máa wò. Ọ̀pọ̀ àwọn lórí Nàìjíríà wọ́n ti gba àbọ̀dé ẹja àfúrà o. Kó má bàa wá di wípé omi àpàdà àtẹ̀yìnwó ìpínlẹ̀ nù. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kí n ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa?
àjòjì fẹ́ kó wa lẹ́rù ẹni àfi wọ́n sílẹ̀ ká máa wò wọ́n. ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tá ò bá lè jẹ́ ẹ̀ka òmìnira. àwọn tó ń da nàìjà rú díẹ̀ nínú wọn bẹ nílẹ̀ Yorùbá. àwọn tó fẹ́ da Yorùbá ṣèbílẹ̀ Yorùbá gan la jọ wà o. òkòwò ní kòkó nínú mọ́mọ́nú àwọn tó ń gbàrí bá mọ́ra wọn o. ẹ jẹ́ kọ́mọ Yorùbá ronú kí gbogbo ó lè bọ́ lóko ẹ̀rú. Yorùbá ẹ̀ wá gbọ́ná ṣé kí n ṣe pé ló já wa o. ìgbà wo la fẹ́ gbọ́ná táwọn ní ilé ìṣera wa. àjòjì fẹ́ kó wa lẹ́rù ẹni àfi wọ́n sílẹ̀ ká máa wò wọ́n. ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tá ò bá lè jẹ́ ẹ̀ka òmìnira. àwọn tó fẹ́ gba Yorùbá wọ́n ń wọ́nà láti mú wọn kúrò. ọmọ iná là ń rántí ná Yorùbá ni wọ́n ń rán síra wọn. Yorùbá ẹ̀jẹ̀ àyípadà kájọ jàjà yìí láàjáyé o. Ọlọ́run lè bá wa ṣe kílẹ̀ Yorùbá yìí yóò lè gbòmìnira. Yorùbá ẹ̀ wá kọ́nà ṣé kí n ṣe pé ló já wa o. ìgbà wo la fẹ́ gbọ́ná táwọn ní ilé ìṣera wa. àjòjì fẹ́ kó wa lẹ́rù ẹni àfi wọ́n sílẹ̀ ká máa wò wọ́n. ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tá ò bá lè jẹ́ ẹ̀ka òmìnira. ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ alẹ́ ni tó bá dalẹ̀ yá balẹ̀ lọ o ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ ẹni tó bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ ẹni tó bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ ẹni bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ ọmọdé ló da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ àgbà tó bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ ọkùnrin tó bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ obìnrin ló bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ onílé tó bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ àlejò tó bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ mùsùlùmí kan bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ kìrìsìtẹ́nì tó bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ ẹlẹ́sìn ìbílẹ̀ tó da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ olóṣèlú kan bá da Yorùbá òwe ní tọ́jọ́ ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ torí omi Yorùbá ò lágbá wọn lórí ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ àní ilẹ̀ Yorùbá ò la gbé wọn ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ àní afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ò la gbòdì lára wọn ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ gbogbo ẹni tó ń kólé kó wájà tó tún polówó ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ gbogbo ẹni tí ò bá láàfíà ní ilẹ̀ òbí ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ gbogbo ẹni tó ń gbàgbẹ́ tẹ́lẹ̀ tó ń da Yorùbá ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ àní gbogbo ẹni tó ń gbàgbẹ́ tẹ́lẹ̀ tó ń da Yorùbá ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ gbogbo ẹni tó ń fìjẹkújẹ ní Yorùbá lára ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ àní gbogbo ẹni tó ń fìjẹkújẹ ní Yorùbá lára ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ gbogbo ẹni tó ń fẹ̀jẹ̀ tá a la kàṣàrà ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ gbogbo ẹni tó ń fa mẹ̀kúnnù lẹ́kún ojú ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ gbogbo ẹni tó ń fa bọ̀dé fún ilẹ̀ Yorùbá ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ Ọlọ́run tó fa fara òun la gbà wọn ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ Ọlọ́run tó fi jẹ́rìí kòwó la bì wọ́n ẹni bá dalẹ̀ yá balẹ̀ lọ. ẹni bá fẹ́ Yorùbá ṣe rere ẹni bá fẹ́ Yorùbá ṣe rere ẹni bá fẹ́ Yorùbá ṣe rere o ẹni fẹ́ Yorùbá ṣe rere o ẹni bá fẹ́ Yorùbá. oníyan ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá mi fìfẹ́ wo fúgàmù mi mo kí yín ẹ ṣé gan ni inú ìtọ́wọ́ yín ojú tẹ́ ẹ bá wo fúgàmù ojú ò ní fọ́ o èyí tẹ́ ẹ bá ń gbọ́ fúgàmù méjì ò ní di o ọwọ́ tẹ́ ẹ bá ń tẹ like and love ẹni fọwọ́ náà gbọ́mọ sí o lágbára lọ́wọ́ Ọlọ́run á dìlẹ̀ lè rí dandan ni Yorùbá nation is the must mo nígbàgbọ́ lọ́wọ́ Ọlọ́run ọba pèsè àti dìlẹ̀ lè rí àti gba Yorùbá nation yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń doubt wípé irọ́ ni kò lè ṣeé ṣe ẹ máa doubt mo nígbàgbọ́ pé ojú yín ní òṣè nígbàgbọ́ pé lágbára Ọlọ́run ojúgbò yín ní òṣìṣẹ́ ojúgbò yín ní òṣè mi ò bẹ́ẹ̀ náà tí nǹkan kan ṣe yín mo fẹ́ kó sojú yín dẹ́ rí pé nǹkan tá a bẹ̀rẹ̀ tí ẹ̀yin lérò pé kò lè ṣeé ṣe Ọlọ́run bá ti mú wá sí ìmúṣẹ torí nǹkan tí Ọlọ́run bá wá gbé kalẹ̀ ẹ̀dá kan ò lè tu láéláé ẹ̀dá kan ò lè dá dúró Yorùbá yẹn tá a gbé dání ìṣe Ọlọ́run ọba ló gbé kalẹ̀ fún wa làfi ń tẹ̀lé nígbà wọ́n lábẹ́ Ọlọ́run bó tó gbalẹ̀ fún wa kò jẹ́ kó tó tì wá á dìlẹ̀ lèrè gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa tó gbé dání tí wọ́n ṣe takuntakun láti jẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró mo kí wọn mo yìn wọ́n Ọlọ́run bó ṣe kó ṣe lásán àti iyì ni wọ́n ṣe Ọlọ́run ọba lọ́ba lọ rẹ̀ ẹ̀mí wọn gùn àjíǹde wà pẹ̀lú wọn ìlọsíwájú òdì bá wọn ibi tó kan wo sí àti ibi tí ń wo kan wo sí Ọlọ́run bá ṣe gbogbo wa táwọn ìka oore níbẹ̀ lọ́la àwọn ẹni Ọlọ́run lọ́la wàhálà fáná òmọ́ kánà àlíyà lọ́la wàhálà áúlà wàhálà kú wátá ìlà àbílà ìlà ilẹ̀ azim mo gbà ládùn abẹ́ mo fẹ́ wà ní bógà mi dáhùn tó yàgò ti lò ẹ má bínú ó wà tá jẹun kó pẹ́ lẹ́nu ọ̀nà fún ẹni ò jẹ́ ẹ̀yin olólùfẹ́ mi dẹ́n wò mí mo kí yín lẹ́ẹ̀kan sí mo kí yín mọ́mí wa yedi queen mo kí yín
bàbá wa àwòlé bàbá 1010 mo kí yín. Màrúfù Afúwábí mo kí yín. Michael Olúwafẹ́ràn mi brọ́dà mi mo kí yín gan ni ẹkú fẹ́ ẹkú fọmọnìyàn ṣe Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà. Lékan Oyèdìran mo kí yín. Kùkùmọ̀ Ìsọ̀lá mo kí yín ẹkú ìfẹ́. Ẹ lọ́mọ bá sáìn pẹtísàn, ẹ má gbàgbé láti sáìn pẹtísàn wa ọ̀ dákun abẹ́yìn náà wọ̀nyí ni o. Wà á mọ kóòtù òṣèré. Ẹ bá wa sọ fún àwọn fámìlì yín lé kán bá bọ́ọ̀lù pẹtísàn wa. Ẹ má dákun láti pẹtísàn o. Abẹ́yìn náà wọ̀nyí ni. Láti gbé akásẹ̀ prógámù ilẹ̀ àwọn àlejò náà kalẹ̀. Ẹ jẹ́ ká kọ lẹ́tà àtẹ̀mú wa ká wà àlejò kalẹ̀. Mo ní mítì kan ní mo fẹ́ lọ attend sẹ́rí gbọ́ gbogbo ọmọ kóòtù òṣèré. Nọ́mbà mi wà ń bẹ́ẹ̀ ẹ dẹ́ ń pín nọ́mbà mi gbogbo ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ láti kàn sí mi láti pè mí lẹ́yìn ètò àbí láti sign petition ẹ dẹ́ ń pín nọ́mbà mi sí ibẹ̀. Nọ́mbà mi mo ti kọ nọ́mbà mi síbẹ̀ ẹ dẹ́ ń pín ẹ̀ sí ibẹ̀ ẹ dẹ́ ń kọ́ kẹ́ kàn sí mi lẹ́yìn ètò gbogbo ẹni olólùfẹ́ mi tẹ́ nífẹ̀ẹ́ sí program tí mo ń ṣe. Iṣẹ́ wà fún ẹwà orílẹ̀-èdè wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wà wípé láti bẹ̀rù làgbọ́ mọ́. Yorùbá nation na Sunday Igboho ìtẹ̀ ń ṣẹ̀síwájú ọmọ Yorùbá gidi ìṣọ̀kan àti ìtẹ̀síwájú yóò gbé gbogbo wa o á délẹ̀ lérí ó dàbọ̀.